mo kí yín káàbọ̀ sínú oṣù September nínú ọdún 2023. Ṣé la dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti bẹ̀rẹ̀ ọdún yìí láti January ó ti mú wa gun àkàsọ̀ 8 àti gun orí 9 la bọ́ sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó dẹ̀ mú wa débi tá dé yóò mú wa parí ọdún yìí láyọ̀ àtàlàáfíà. Ó mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún yín nínú ìwé Psalm 91 ẹsẹ̀ 14 àti 15. Ó sọ báyìí ní ẹsẹ̀ 14, ó ní nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi, nítorí náà lèmi ó ṣe gbà á, èmi ó sì gbé e lékè nítorí tó mọ orúkọ mi. Ohun méjì ló wà níbàyí tí mo fẹ́ bi ọ́. Ǹjẹ́ ìfẹ́ rẹ wà lọ́dọ̀ Kristi? Ǹjẹ́ o mọ orúkọ Kristi? Níwọ̀nba àgbà tí o bá mọ orúkọ Kristi, tí ìfẹ́ rẹ tó kúrò ní nǹkan ti ayé tó wà ní ọ̀dọ̀ Kristi, Olúwa ní òun á gbà ọ́. Mo dẹ̀ sọ fún ọ lọ́jọ́ òní pé Ọlọ́run á gbà ẹ́ kúrò ní wàhálà kí wàhálà tó bá bọ́ sí nínú oṣù yìí. Bó tilẹ̀ jẹ́ pé tó bá ti di àwọn oṣù ń bá ẹ̀rù máa ń ba gbogbo èèyàn, kò sí ẹ̀rù fún ọmọ Ọlọ́run. Ẹ̀rù ò ní kún fún ọkàn ẹ. Ọlọ́run á gbà ẹ́ kúrò ní wàhálà kí wàhálà tó bá bọ́ sí. Àlàáfíà Kristi yóò máa jẹ́ tiẹ̀. Ẹsẹ̀ 15 ó sọ báyìí pé òun ó pe orúkọ mi, èmi ó sì dá lóhùn, èmi ó pẹ̀lú rẹ̀ nínú ìpọ́njú, èmi ó sì gbà á, èmi ó sì bu ọlá fún un. Olúwa ní tó o bá pè òun ó dá lóhùn. Ìyẹn ni pé ohunkóhun tó bá jẹ́ àníyàn ọkàn ẹ̀ tó bá kó tọ̀ Ọlọ́run lọ, ó ní ìdánilójú pé wàá rí èsì sí àwọn nǹkan yẹn. Ọlọ́run á dá ẹ lóhùn. Mo ní nínú oṣù yìí Ọlọ́run á dá ẹ lóhùn, kò ní ṣòro ṣe fún ẹ̀wọ̀n. Àlàáfíà ní tọmọ Ọlọ́run, àlàáfíà ní tiẹ̀ máa jẹ́. Ọlọ́run á bu ọlá fún ọ nínú oṣù yìí. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, Ọlọ́run á bu ọlá fún ọ. Ògo Ọlọ́run á tàn lára ẹ̀. Ayọ̀ ló máa fi parí ọdún yìí. Bó ti wù kó rí, ayọ̀ ló máa fi parí ọdún yìí. Ìṣòro kíṣòro tí ò bá dé, Ọlọ́run á fa ayọ̀ kúrò nínú ẹ̀. Máa lọ ní àlàáfíà nínú oṣù kẹsàn-án yìí. Yóò dára fún ọ.